Bọ́láńlé ṣèyí ná ọpẹ́ o ẹ wá wòdò Bọ́láńlé ṣèyí ná omi tìtìtìtìtìtìtì. In every peaceful home, there is a woman whose love holds everything together. Today, we celebrate Ijebu Abolanle Animashaun, a good wife, a caring mother, and a pillar of strength beside her husband. For 50 beautiful years, she has lived with grace, kindness, and resilience, touching lives and filling hearts with warmth. Happy 50th birthday, Yashayo. Ìdòwú máa bá ẹ délé rẹ o, Abọ́láńlé aya Animashaun, àpé máa bá ọ déjẹ̀bú Ayépé léni ọjọ́ bí rẹ. Ó ń ṣọjọ́ bí 50 ọdún láyé, Èdùà ò ní jẹ́ ó fèyí ṣàṣe mọ́, kó o fọwọ́ pawú kó o fèrègì jóbi. Aya rere Onídòwú, Ìdòwú Abọ́láńlé aya Animashaun, bóyá kó o wá ń fìdílé tàbí kó o fìdílé nǹkan, mo máa bá ọ délé bàbá tó bí ọ lọ́mọ níjẹ̀bú Ayépé. Ìdóbìrí nílé rẹ níjẹ̀bú Ayépé, ọmọ òbírí oníkòtò ògùn, ọmọ olówó joyè 6, èkejì ní fùsì, ọmọ eléré, ọmọ ìgbẹ́kẹ́, ọmọ àgbẹ̀dá òjò níyìn o. Màmá Ṣayọ̀, ṣe bẹ́yìn lọmọ adénámọ́gbá, ó dára lóyè bí òyìnbó níyìn lé bàbá tó bí ọ lọ́mọ, ọmọ alákàn ìtùbù. Ẹni ire ni ọ́, aya ẹni ire, Professor Bashiru Ọlálékan Animashaun. Kí n tó délé ọkọ tó fẹ́, jẹ́ ń bá ọ déjẹ̀bú ó jàre. Ìjẹ̀bú ni ọ́ o, ọmọ èrè nìwà, ọmọ adúrún mádé, ọmọ adúrún mólú, dúrún mọ́sùn pàdé yẹjẹ, ọmọ ẹlẹ́dìẹ o, kòkò màgà tí fẹ̀yìn tiẹ̀ yáwó kọ̀ǹgbẹ́ 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 kọ̀ǹgbẹ́. Ṣèbí 6 níṣu níjẹ̀bú, 2 jíjẹ, 2 àìjẹ, 2 tó kù làwọn bàbá yín mú bẹ̀lú kú. Àní 2 tó kù làwọn bàbá yín mú ṣọdún Agẹmọ. Ẹ̀yin lọmọ onígbò mádé, ọmọ onígbò máwọ̀, àjèjì tó bá débẹ̀ yóò dohun ẹbọra. Màmá Ṣayọ̀, ṣé òyì sú ọ? Mo pé àpéjẹ́ ń bá ọ máa lọ. Bó bá ń Ìjẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. Màmá Fàrídà, nílé tiyín tó bá ń Ìjẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wìnìwìnì. Bó bá ń Ìjẹ̀bú amú tó kù àfiṣọdún Agẹmọ. Ìran bàbá yín ti lówó lọ́wọ́ kóyìnbó tó dé. Òyìnbó tún dé, owó rẹ̀ ń pọ̀ sí ni. Wọn ò mégún wọgbó bára rí o, ìran bàbá yín ló mégún wọgbó rẹ̀ mọ́. Ọmọ wọn ní Ìdóbìrí, àpé èyí ò ní jáṣe mọ́ fún ọ lọ́lá Olúwa. Màmá Rasheed Ṣayọ̀, máa gbọ́. Màmá Fàrídà, ọlá rẹ̀ á túbọ̀ máa lékún. Màmá Fáìsà, èyí tó ti dára ò ní bàjẹ́. Aya Animashaun lẹ́kọ̀ọ́ lólówó gbowó, aya Professor Bashiru Ọlálékan Animashaun, ọmọ wọn lẹ́kọ̀ọ́ Akété ìlú ọgbọ́n, arọ̀dẹ̀dẹ̀ májà, arómisálẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ́, àfijú ilé lólówó gbowó àrìngbẹ̀ndẹ̀kẹ́, ọ̀bùn àárín wọ́jà apáṣíọ̀ṣíọ̀, ṣe bọ́ọ̀bù náà ní rẹrù àfijú wọlé o. Èyí lọmọ àfikòkò wọn lẹ̀kẹ̀ fóòṣà, ọmọ aṣeun má pẹ̀kàn, ọmọ apẹ̀kàn má fòbìnrin jẹ.
aya ní má ṣàhùn kó o gbó kó o tọ́ kó o má rarùn ohun rere láyé ẹ kó o má fọlá pìtàn èyí tó ti dára lọ́rọ̀ rẹ ò ní dìbàjẹ́. Pòfẹ́sọ̀ Ọláwálé Lawal ló pè ń kí ọ pé o kú iṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí aya rẹ nílé Animasahun. Àṣèyí ṣàmọ́dún wàá ṣọ̀pọ̀lọpọ̀ lórí èèpẹ̀ màmá Ṣayọ̀.